ìyàwó ẹ̀gbọ́n mi ó ní máa bóun ṣe àṣepọ̀ mo ní mi ò ṣe. ẹ tún wá gbọ́ tuntun lálẹ́ òní lórí ètò alábàárò mi. káàbọ̀ sórí ìkànnì Kọ́kọ́rọ́ Aládé níbi tí ó ti máa gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. ẹ ṣe ìrọ̀lẹ́ wa. látìgbà tí ẹ̀gbọ́n mi ti kú ìyàwó ẹ̀gbọ́n mi ó ní máa bóun ṣe àṣepọ̀ mo ní mi ò ṣe. ìgbà náà lógun ti wọnú ayé mi. ìyàwó ẹ̀gbọ́n yín ó ní kẹ́ tó ní ẹ sóhun ló pọ̀ ní àbí kẹ́kàn máa jọ àṣepọ̀ lásán. ó ní ìbálẹ̀ bóun ṣe inú ilé kí n máa fi káàgbé ń lo hòtẹ́ẹ̀lì mo ní mi ò ṣe. àṣepọ̀ kọ̀kọ̀. kí n àṣepọ̀ kọ̀kọ̀. Okay. mo ní mi ò ṣe. ìyàwó kan náà mo sì ní kò sí wí nǹkan kan ó tún lọ fẹjọ́ mi sọ ọ̀rẹ́ rẹ̀ kan ọ̀rẹ́ rẹ̀ náà wàá bá mi pé kí ni ṣe tí màá gbéyàwó mi lò tẹ́ mo ní ìyàwó mi ọ̀dà akọ mo ní mi ò ṣe o. ìyàwó kan náà tí mo ní bí wọ́n ti fàṣà sẹ́nu tí mo ń rù káàkiri pé ń gbọ̀ bá kú mùsàmù kan nù àwọn. orígun mẹ́rẹ̀ẹ̀rin Ìbàdàn ni mo gbé káàkiri wọ́n ń gbẹran wọ́n ń gba pẹ́pẹ́yẹ wọ́n ń gba adìẹ àríwòsàn. lẹ́nìkan wàá mú mi lọ ìlú Gbọ̀ngán ṣọ́ọ̀ṣì kérúbù àti ráfù ní wọ́n bá mú mi lọ bẹ̀ mo máa ń lọ wò ìyàwó mi ń bẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ pàtó di ìjọ́ kan tí mo débẹ̀ ni wòlíì sọ fún mi pé kí n jẹ́ kí omi ó dànù ní kágbé ọmọ fọ̀ o kò yé mi. wòlíì sọ fún yín pé ká ẹ jẹ́ kí omi ó dànù kágbé ọmọ fọ̀ kò wá yé mi ó ní kí n jẹ́ kí ọmọ ìyàwó mi ń gbé ọmọ ọdún méjì ó ń pè lọ́wọ́ wà yẹn ó ní kí n jẹ́ kọ́ ọmọ rẹ̀ orúkú rẹ̀ lọ. kẹ́ fẹ̀mí rẹ̀ mí. kẹ́ fẹ̀mí rẹ̀ mí ó ní tí mo fara mọ́ ní mo fara mọ́ èmi bá wálé ńjọ́ náà. ẹ kú bí mi. àbí tó bá fún mi lọ́jọ́ pé tọ́ ìjọba kí n wá gbéyàwó mi mo sì lọ ọbẹ̀ a sì gbé wálé nǹkan kan mọ́ mọ́ ọ̀sẹ̀ kejì tá a gbọ́mọ délé lára rẹ̀ bá ń gbóná ìyá ìyàwó mi lọ́wọ́ gbọ́mọ lọ síbítù ìmí ẹ̀ náà lájọ lọ oògùn tí wọ́n kọ́ fọ́mọ pé kó lò pé tá a bá dédé ká lò yòókù fún un bí wọ́n ti lò fún báyìí ọmọ kan náà wọ́n ni òkú ẹ̀ la gbé wálé. ọmọ ọdún mélòó nígbà náà. ọmọ ọdún méjì ni. ọmọ ọdún méjì tí òun lọ́mọ àkọ́kọ́ tẹ ọkọ́ tó gbà náà. ìkẹrin ni. ẹ ti ṣàbíamọ tẹ́lẹ̀. ok ẹ tẹ̀síwájú. tó ọmọ ẹ sá kú ìyàwó mi láì lo nǹkan kan fún ìyàwó bá gbádùn ẹ̀yìn ọ̀rẹ́ yìí ìgbà náà a tún lóyún abímọ mi ẹni tó jẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi ń lọ́wọ́ adi wípé kémi rẹ̀ ọmọ jà lójú oorun tí tá a bá jà báyìí tí n bá jí ara mi ò wẹ̀ tì ni. ẹ rí báyìí. lójú àlẹ́ ẹ rí lójú korojú àjọ wọ̀ ọ̀jà àjà gan lẹ́mù gidi gan ni tí n bá wá tají ara mi ò wẹ̀ tì wá ni ẹni tí mo sì sọ ìtọ́ bá wú ẹ̀ yóò gbé báfúrúmù inú báfù ní owó ẹ̀ sí omi ìwẹ̀ rẹ̀ ẹnu ọ̀nà ta ni ó dà sí ẹni tí ń jáde ti wọlé yóò máa tẹ̀ wọlé. ilé kan náà lẹ́jọ́ ń gbé ni. inú ilé kan náà lájọ ń gbé. ilé family house lẹ́ ń gbé. ilé bọ́dà mi tó fẹ́ náà lájọ ń gbé. ìgbà tí mo wá rí báwọn dèmi bá kókó ń bẹ̀ nígbà ara ìyàwó mi ti yá. ilé bọ́dà yín lẹ́yìn náà fẹ́yàwó sí ni. ibẹ̀ náà ni. mo bá kókó mo bá lọ gba léèta lẹ́yìn tí mo gba léèta tó gbóhun tí wàá ń béèrè mi ládùúgbò pé lágbájá ń kọ́ ọlọ́mọ tí kò lọ ilé rẹ̀ èmi tí mo ra lè dín mi ń kọ́ lé ní abáni wa ẹ̀ mọ̀ kú ìnáwó lé ilé kìnnì mo gba lé mo rẹ́ǹtì ilé ni ibà mo gba lé sí i mo láṣẹ ń bá yí láti gbà náà nu tí ò lójútùú yìí tí gbogbo tí mo bá sì dé wọ́n ní wọ́n gbé mọ̀ ń pọn mi sí àpẹẹrẹ àgbẹ̀ mọ̀ ń pọn mi sí káàkiri kò sá lójútùú mo sáṣẹ ń bá kinu mo sá ń bá kinu kò sá lójú kankan mo ń jẹ́ ojú oorun ìbálòpọ̀ ojú àlá bákan náà ni kódà wọ́n ti fún mi lẹ́rìn èèyàn mi lẹ́ẹ̀mejì jẹ lójú àlá ẹ̀rìn èèyàn báyìí tí wọ́n fún mi jẹ. bó lẹ́sẹ̀ mọ̀ pé ẹ̀rìn èèyàn lẹ́jẹ̀. wọ́n sọ pé ẹ̀rìn èèyàn ni kí n gbà kí n jẹ́ mo sì jẹ́. ta ló tẹ ẹrú jẹun tó fún yín. lójú àlá náà ni. ẹ rojú ń tọ̀hún. obìnrin náà ni. wọ́n á fún yín lẹ́ran lẹ́ẹ̀mejì. ẹ̀rìn èèyàn bẹ́ẹ̀ ni tí wọ́n ní gba ẹ̀rìn èèyàn. bí èèyàn bá ti jẹran kan èèyàn fẹ́ wẹgbẹ́ nù. èyí tí mo kàn rí ni pé lẹ́yìn ìbálòpọ̀ àti ẹ̀rìn ojú tí mo jẹun nǹkan kan máa ń yí nínú mi ń bì tó bá ń dùn mí tí n bá fọkàn yóò lé kó ọkọ lẹ́gbẹ̀ẹ́ bí máa ẹ̀kọ́ kan ní kì í ṣe gbogbo gbà mo sì ti wà ní ìṣe ọdún kẹta tí mo ti bóbìnrin sùn kàn ní nǹkan kò gbìrì kankan mọ́. ìyàwó yín kọ́. ọ ń bẹ́ẹ̀ nu ilé tó bá jáde báyìí òun jáde mọ́ ni wọ́n máa lọ àṣé owó lèèyàn fi sọ oko obì kò sówó kò sóko. àkínní mo wá fẹ́ ṣe mo ságbà fọlọ́ náà ni. bàbá yẹn ti tẹ́ni ọdún mélòó báyìí. 76 ni mí. 76. bẹ́ẹ̀ ni. gbáwo ni wàhálà yìí ti bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀ tó láti 1976. 1976. bẹ́ẹ̀ ni. ni wàhálà tẹ́ ń sọ ní ìsìn ti bẹ̀rẹ̀. tí mo bá yìí ti bẹ̀rẹ̀. ojú yín ti rí o. ó kọ́dà kò ṣeé ròyìn
kódà gan ọmọ ẹni tá à ń wí ní ìsìn ọmọ ẹ̀ méjì ní bẹ ní Amẹ́ríkà ọmọ tèmi gan tó náà fẹ́ lọ mo ra lẹ̀ mọ́ tà á ẹ̀ẹ̀mejì lọ́lọ́ ẹ́mbàsì lẹ́kọ̀ọ́ mo ò mu. bàbá ẹ sọ mú ọ̀rọ̀ yín gbàtara tó dé sórí ètò ẹni nígbà bí tẹ ẹ jáde lọ wọ́n ní ìyàwó ẹ̀gbọ́n yín yẹn ń kọ́. àwọn náà ti síwọ́sẹ̀. ó ti kú. nígbà tó kú. àti nígbà tó ti kú yẹ kógun ó ti ṣẹ́. ogun ọ̀sẹ̀ ó ti fà mí fún ẹlòmíì ni o. ta ló fà yín fún. àwọn ẹ̀mí lè sọ pé yìí báyìí gbà lẹ́yìn ìgbà náà oúnjẹ ojú oorun ìbálòpọ̀ ojú àlá. lẹ́yìn ìgbà tí ìyàwó ẹ̀gbọ́n yín yẹn kú ilẹ̀ ń jóúnjẹ oorun àbí kó tó kú. nígbà tó kú tán ni. lẹ́yìn jóúnjẹ ojú oorun ìbálòpọ̀ ojú àlá sùkúù tí mo jáde primary school mo tún bára mi ń bẹ̀. típà tí mò ń wà ó ti lé 20 years ní ti ìwà típà mo sì tún wá típà lójú àládìsìn tí mà kó yanni tí mà kó kúta lójú àládìsìn. ẹ̀ ń ṣiṣẹ́ lójú oorun. bẹ́ẹ̀ ni o. ọ̀tá yín wọ́n ń jìyà lójú ayé. mo ń ṣiṣẹ́ ni mo ń jẹ́jẹ́ ìrírí ni o. lákòjọ kankan bí mo ti wà kó sí nǹkan kan. kò sí nǹkan kan. ìyàwó yìí wọn kọ́ báyìí. ẹlòmíì òun náà ti síwọ́sẹ̀. ìyàwó yín yẹn. ìyàwó mi yẹn gan òun náà ti síwọ́sẹ̀. bẹ́ẹ̀ni ẹlòmíì tí mo fẹ́ ní mẹ́ lọ́dọ̀ mi báyìí. ṣé bó o sì wá ní sáwọn ṣáà dúró tì í pẹ̀lú bí. ó dúró tì mí pẹ́ bí ó ti sí nǹkan kan yìí ó ní tọ́jú mi bó lè jẹ́ pé oúnjẹ tí ọ̀tọ̀ sí mi mọ̀ ń jẹ. torí tí ọkùnrin ọ̀bà lówó lọ́wọ́ kì í sọkọ owó ní jẹ́ pé owó ní jẹ́ pé. àgbàlagbà lẹ́ni tẹ́ ẹ fẹ́ nìsín. kì í sàgbàlagbà náà ṣùgbọ́n ó ti tó 50 years. ó tó 50 years. bẹ́ẹ̀ni kò tó 50 gba ọmọ fẹ́ o but up to now ó ti tó 50 báyìí. wọ́n sì fẹ́ yín pẹ̀lú àgbélébùú yín. ó fẹ́ mi dáadáa ó ṣe dáadáa. wọ́n ṣe o. ó ṣe dáadáa. tó driver ni mí o. oògùn yẹn wá le. ó le ọdún kẹrin tí a tún dá mi tó ń bi sẹ́ni driver license mi 2026 ní ọ̀ẹ́sì báyà kódà bí nǹkan lè dé mo wá ṣe gate man mi ò rí mo wá ṣe security mi ò rí. ọmọ ọdún mélòó ni tẹ pẹ́ ayín lẹ́ẹ̀kan. 75 ni. 76 years. bẹ́ẹ̀ni. kẹtùn wá ṣẹ́kì. ìwà ní jẹun bí ebi ń pa mí ńgbà mo ní driving license lọ tí ò tí expire mo sì lè ṣiṣẹ́. ogun yìí wá ń kógun yìí náà ní òní jẹ́. ọlọ́run kọ́ lọ́wọ́ gbà mí náà mo sì wá bí kí n lè wá dúpẹ́. pẹ̀lú ògo ọlọ́run ẹ ti bọ́ ń bẹ̀. mo dúpẹ́ ọlọ́run ṣe. pẹ̀lú ògo ọlọ́run ẹ ti bọ́ ń bẹ̀. mo dúpẹ́ wọ́n wà dúpẹ́ délẹ̀. ẹ wà dúpẹ́. àwọn wà dúpẹ́ délẹ̀. ẹ wà dúpẹ́. wọ́n wà dúpẹ́ délẹ̀. kó lè àgọ́ tí máa rẹ̀ tó lè bá mi ṣògùn sí tí mi fi ní rí mọ́ màá ní kó bá mi ṣògùn sí. èèyàn ọmọ yín náà. tọmọ ṣé òkè tó dìgbà tó bá pa mí ni. ẹ kálẹ́ sà. ẹ sà orúkọ yín. Abdulmajid Ọláyíwọlá. Abdulmajid Ọláyíwọlá bó lẹ ṣe jẹ́. mo jẹ́ ọ̀kan nínú àwọn àbúrò ìyá yìí. àbúrò màmá. bẹ́ẹ̀ni. àbúrò màmá bàbá ẹbí bàbá kankan ò sí ní báyìí. àwọn ọmọ bàbá wà ń bí. àwọn ọmọ bàbá. bẹ́ẹ̀ni. tẹ̀ jẹ́ tọ́jú ọmọ yín. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹbí bàbá ò wá. kò wá. aránṣẹ́ sí wọn. a tún lọ gbé mọ́tò pé kán lọ gbé wa kò dáhùn ó lóun ti sọ́njọ́ yẹn pé òun ò fẹ́ ọmọ. broda ṣe ẹ lè sọ̀rọ̀ ẹ wá jókòó mẹ́rin ẹ wá jókòó ẹ kálẹ́ sà ẹ súnmọ́ kìnìún. ẹ kálẹ́ sà. ẹ rà sà orúkọ yín sà. orúkọ mi ni Adétayọ̀. Adétayọ̀ ṣé ẹ mọ̀ dáàdi yín ni. question yẹn mi ò lè sọ pé mo mọ̀ mi ò lè sọ pé mi ò mọ̀ bò mo mẹ́nìkan àkókò ń bẹ̀ tọ́lọ́hún ni bàbá mi nígbà kan but the actual father mi tó lè sọ náà yìí ẹni tó pé bàbá mi lóhun kọ́ lóhun bí mi so mi ti lè sọ pé bàbá mi yìí. màmá ẹ rà mà. yes sir. ẹ tó ẹni ọdún mélòó. 27 years. 27 years. torí pé kí brọ́dà yìí ó tó máa sọ pé gbogbo àníṣe mo fẹ́ lọ́dọ̀ bàbá mi mo fẹ́ mọ bàbá mi ó gbọ́dọ̀ wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. màmá ṣẹ́gbọ́n tí wọ́n sọ. mo gbọ́ ọ̀dọ̀ bàbá ẹ̀ náà ni mo mú lọ yẹn ìgbà tí bàbá ẹ̀ gbé mi lọ sí kóòtù màpó ní kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ bàbá ẹ̀ ló fún mi lọ́mọ 20 years ago ó ló fún mi lọ́mọ 6 ọkùnrin 3 obìnrin 3 ó ní kí n fóun lé mo dẹ̀ yọ̀ǹda lé fún èmi gbọ́mọ
so gbà tọmọ ìdẹ́ dàgbà tó lóun fẹ́ lọ ní bàbá mo ní fine ó ti dàgbà lọ bá bàbá rẹ̀ gbà tó dẹ̀ lọ bẹ̀ ó gbà tó dé ó ní bàbá yẹn ò tiẹ̀ dáhùn mọ̀ ó tún padà lọ bí ẹlẹ́nkẹta gbà tó sì lẹ́lẹ́kẹta tó lọ bẹ̀ ó introduce rẹ̀ sí bàbá sì sọ yí pé tóun bá gbọ́ ọmọ ó ní wọ́n á gbalé lọ́wọ́ òun pé torí mi ni mo de ọmọ sí òun pé kó lè wá gbalé lọ́wọ́ mo dẹ̀ sọ fún pé èmi ò bá jà sílé ṣùgbọ́n wọn yìí tírẹ́tì mi kó gbọ́mọ ẹ̀ ìkan ti wá lẹ́nu wọn nìyẹn kó gbà á ó sì kàn ó lóun ò gbọ́mọ ó lóun ti sọ ìgbà tá a sì lọ́bẹ̀ lẹ́ni ó lóun ti sọ lágídígbò pé òun ò fọ́mọ yí pé ilé lòun fi ń jẹun ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wo ìwọ̀n tírẹ́tì mi ó dààmú mi ẹ wo ọmọ last born tí mo bí báyìí irin ni òun fi pa láàárọ̀ yìí òun ló jẹ́ kí n dégbé òun ló jẹ́ kí n pé gbogbo àwọn èèyàn yìí pé kí wọ́n tẹ̀lé mi tó yà sọ yìí pé òun fẹ́ lọ́dọ̀ bàbá òun fẹ́ ṣe ok bàbá ẹ̀ tí lóun fẹ́ ó ti accept pé kò fẹ́ kí wàá ní tó tún fẹ́ kí n ṣe wàá máa dà mí láàmú mo dẹ̀ sọ fún pé kólúkálùkù get out ó ṣàní iṣẹ́ tiẹ̀ ó dẹ̀ níbi tó ti wá padà síbẹ̀ kó lọ máa ṣiṣẹ́ tó bá dẹ̀ lọ ṣẹ́ lọ jókòó tì lọ́rùn gbà tó bá fi máa jókòó tí gbogbo àdúgbò bá fi máa gbọ́ wọn á bẹ àyín da kó fi mí lọ́rùn lẹ̀ kò jẹ́ kí n nísinmi tẹ̀sí ń wò mí nísìn láti jẹta mi ìsúnulé torí pé tírẹ́tì ẹ̀ ní aago kan òru ló máa jí mi sílẹ̀ ló máa dààmú mi ó lé mi mò ń ṣe mo ní kó get out téèyàn bá ti mẹni tó ń ṣe èèyàn sá fún ni ó ti tó gẹ́ ó ti yẹ kí n máa ṣe báyìí máa lọ still náà ó lọ ó jẹ̀jẹ́ kí n nísinmi olótú jẹ́ kí àtijọ́ tán dẹ̀ ti sọ̀rọ̀ tán tuntun ní apàdà wá ní mo ti wá táàrí ibi wọlé kó tó di parí ibi wọlé lálẹ́ àwọn àmọ̀tẹ́kùn ló máa gbé wá lálẹ́ ní èní by fire by force ni mo sọ fún pa máa dágídígbò lẹ́nìí ó ní aṣèdágídígbò lẹ́nìí yìí nígbà tí wọ́n pè mí lóko ibi tí mo wà torí ẹ̀yin lèmi máa ń wọ́jà kiri ni wọ́n pè mí yí pé ó fẹ́ pa àbúrò rẹ̀ sínú ilé ok ẹ bá ń pa àwọn láńlọ́ọ̀dù kan kí wọ́n lọ bẹ̀ kán lọ máa bẹ̀ kó má pọ̀ ọmọ lọ́mọ ìgbà tó yẹ pè mí wọ́n ní kí n máa bọ̀ ọ́lé ó ní solution èmi ò sì dá lọ lé mo lọ pa àwọn àmọ̀tẹ́kùn kan wá bá ń gidi ẹ̀ kan jẹ́ ká máa bọ̀ lágídígbò má bá dágídígbò gbogbo ẹ̀ ó níyànjú bẹ́ẹ̀ mi àti òṣè nígbàgbé mọ́ ló jẹ́ kí n wá lálẹ́. àti ọmọ yín. bẹ́ẹ̀ ni o wàláhì mo yọ̀ǹdẹ̀ ibi tó bá rí kó máa lọ èmi ò fẹ́ mọ́. broda. ó dẹ̀ dá ó ní kí fún lówó ọkọ̀ mo sọ fún pé 30,000 tó kó èní ló di jẹjẹ tó kó 30,000 kó lọ fi wọ ọkọ̀. broda ẹ súnmọ́ kí ni ẹ díẹ̀ jà rẹ. ok. wọ́n ní dáàdì yín náà làwọn ọmọ yín lọ báyìí bọ̀ bí dáàdì yẹn ẹ̀yin náà mọ̀ kí dáàdì yẹn ni wọ́n ń bínú. bóyá máa ń sọ òbò báwọn ṣe máa ń sọ torí bẹ́ẹ̀ rẹ̀. ṣé wọ́n ti mú yín lọ sọ́dọ̀ ẹlòmíì rí àbọ̀dọ̀ ẹni yẹn náà lọ máa ń fi hàn pé bàbá yín náà ni. ibẹ̀ náà láti kúrò kékeré. fine wọ́n tẹ̀lé ẹni yẹn sọ pé àwọn kọ́ làwọn bí yín. wọ́n ò fọmọ. ṣe rí ẹ kọ́kọ́ láǹdì. ẹ kí ni ṣé ẹ ṣàfẹ́ mọ dáàdì yín ni by force àbí ó ní tẹ̀ ń wá. ṣe rí mu ẹni tí mi mọ̀ láti bí i 20 years ago ṣé mo máa sọ pé mo fẹ́ mọ̀ lánàá kò pọ̀ sí o ó ní nǹkan kan tó wà bẹ́ẹ̀. kí ló wà ń bẹ̀. ṣe rí nǹkan tó wà ń bẹ̀ ni pé òun làdúgbò tá à ń gbé tí àwọn gangan gbé. ṣe rí àdúgbò yẹn àti wà ń bẹ̀ bóyá bíi 17 years ago lóòótọ́ bọ̀ gbà tó stage kan bóyá bíi 4-5 years back sísìn gbogbo àwọn tá a jọjọ́ rẹ̀ ládùúgbò yẹn tá a jọjọ́ rẹ̀ kò sí friendship láàrin wa mọ́ gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní hard mi nípa fún yín èmi nìkan ládùúgbò yẹn ni mo fẹ́ lè sọ pé yàtọ̀ àti ẹnìkan mo fẹ́ lè sọ pé àjọ nírapọ̀ ẹni tá àjọjọ nírapọ̀ yẹn gan mo wà very sure pé àwọn pípù yẹn ò gbúdọ̀ mọ̀ pé mi àti ẹjọ́ máa ń nírapọ̀ mo dẹ̀ ń pè yín mo ṣàlàyé fún yín pé báyìí ẹ kúrò ládùúgbò ẹ jẹ́ ká kúrò ládùúgbò ẹ̀yin ní pápá lẹ́yìn fẹ́ kú sí lórí ọwọ́ wò nìyẹn fine tí n bá lọ Èkó màá lo iye ẹ̀ kí n tó kó àrèpà wálé but now mo lè má lo ju 2 months lọ́gbà mí kankan ní tó 2 months tí n bá fi padà dé ẹnìkan kan ò lè mi o ṣùgbọ́n ṣẹ́rí wọ́n sọ̀rọ̀ kánjọ́ kan rẹ̀ sọ fún mi mo ní torí pé mi ìlàmójú kúrò mo lẹ́bi ẹ̀bi yín kọ́ àwọn ọmọ kan wà tán máa lọ tán tiẹ̀ nìyẹn ti pa àwọn ní family kankan rárá ṣẹ́rí nǹkan tí mo sọ ẹ̀ lè má understand but ṣẹ́rí gbogbo àwọn tajú ṣẹ́rí in short ṣẹ́rí gbogbo àdúgbò yẹn tí n bá ti travel. ẹ má gbà á tébù yẹn. ṣẹ́rí tí n bá travel mi kì í láyé nǹkan tó máa ń ṣẹlẹ̀ kí ló máa ń ṣẹlẹ̀ mi kì í láyé nǹkan tó máa ń fi ti gbọ́ kí lè máa ń gbọ́ nípa nǹkan tó wà ní àwọn àdúgbò yẹn pẹ̀lú àwọn tó jẹ́ parents mi ládùúgbò mo jẹ́ pé yẹn ṣókòkè
káàtì wá sọ pé ẹ̀ tiẹ̀ fẹ́ kó lọ sí ilé yín tẹ́kọ̀ ṣé owó tẹ máa fi gba lésìbò mi ni kò sí ni ẹ̀yìn ṣáà ní la àdúgbò yẹn lè fẹ́ even láńlẹ́dì ibi ilé tán wà nísìn màá kọ́ máa wo máa yẹn báyìí ni láìnà ọmọ yẹn kiri ògbúdọ̀ ju láìnà sweet lásán lẹ̀ báyìí lórí kíni mo dẹ̀ sọ fún yín ṣé rí wọ́n máa sọ pé téèyàn bá ń báyàn rìn kó máa fa ìjálẹ̀. ok iṣẹ́ kí lẹ̀ ń ṣe. iṣẹ́ mi pọ̀ tí mo ṣe mo ń ṣe búrẹ́dì mo ń ṣe mo ta pààtì nígbà tí pààtì kankan ni mo kọ́. báyìí kí lẹ̀ ń ṣe báyìí. iṣẹ́ business man mi báyìí. irú business o. ọ̀kadà. ẹ̀ ń ta ọ̀kadà náà bẹ́ẹ̀ ń gun ọ̀kadà. mo ti gun ọ̀kadà rí ṣùgbọ́n mi ò ọ̀kadà báyìí. kí lẹ wá ń ṣe báyìí bakery ní Èkó àbí. sà kí lẹ fẹ́ gẹ́gẹ́. mi fẹ́ ọkàn ju pé tọ́ba ti láwọn lè kúrò ládùúgbò yẹn àtijọ́ conclude náà ó yẹ di pé wọ́n ní ká máa bọ̀ wípé alálẹ́ yìí gan-an mo kọ̀ wá so surprise ni. àjọ conclude wọ́n ti ní nǹkan báyìí ni mo dẹ̀ ti sọ fún wọn pé tẹ́ bá ti mọ̀ pé ẹ̀yin ò lè kúrò ládùúgbò yìí màá lọ ṣe nǹkan tó yẹ pé mi ti ẹ̀ fi ní rántí pé mo ní ìyá ọmọ láyé ẹ̀dẹ̀lẹ̀ àbí so kí wá ni wọ́n ti sọ pé ká máa bọ̀ wípé fún. ok tí ẹ bá ti kúrò ládùúgbò yẹn kò ní ìdí pé ẹ̀ ń wá bàbá kì í mọ́. àti ìyá gan. ok tí wọ́n bá ti kúrò àbí tí wọ́n bá kúrò. tí wọ́n bá ti kúrò bẹ́ẹ̀ o mo dẹ̀ sọ fún wọn pé tí n bá fi lè lọ mo sọ fún wọn náà mo sọ fún wọn mo ní wàhálà tí ọkàn mi ò bá kó gan màá lọ fọwọ́rá mi ṣe nǹkan tó yẹ pé mi fi níná tí wọ́n mọ́ forever. màmá kí ló dé ẹ fẹ́ kú ládùúgbò tọmọ yín ni ẹ kúrò. kò sí nǹkan tó ń lé mi bẹ̀. ṣé ẹ má gbọ́. òun ló mọ láìkí tó lóun olómọ tó rí bẹ̀. ṣé ẹ má bínú pé mo interrupt o ṣe rí àdúgbò yẹn ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé téèyàn bá ń ṣọ́ rẹ̀ kó máa fa ìjálẹ̀. ṣé rí àwọn ọmọ yẹn tájọ jẹ́ ọ̀rẹ́ ṣé rí tó wáyé pé mo jẹ́ nìkan tó yẹ pé mo ti ṣe nǹkan tí ò dá sọ́wọ́ wọn before. ṣé kí làwọn yẹn ṣe. olúkálùkù níṣẹ́ tiẹ̀ èyí tó ń gọ̀kadà èyí tó ń ṣe bricklayer èyí tó máa ń lọ sí kúrò wa trailer everybody ní iṣẹ́ tó ń ṣe. wọn kì í gbéṣẹ́. gbéṣẹ́ àṣà. ok ẹ máa wọ. so ìgbà tí ọ̀rọ̀ yẹn dẹ̀ ti wáyé bẹ́ẹ̀ tó wáyé pé mo ti ṣe nǹkan tí ò dá sí ọ̀rọ̀ wọn. Mr. Etisa ẹ jẹ́ kí nígbà tí ọ̀rọ̀ ti lójútùú gan báyìí ọ̀rọ̀ ti lójútùú wa ní láti fine ẹ ti mọ̀ pé dáàdì yín wọ́n lé àwọn kọ́ làwọn bí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ̀yin náà ò dẹ̀ wá bàbá kí mọ́. kò yẹ kó wà náà tẹ́lẹ̀ torí kọ́ lè kúrò ní àdúgbò. mọ́mi wá láwọn ò lè kó ládùúgbò tí àwọn ń gbé ìpẹ́ yìí ni kẹ́ ẹ kú. kọ́ lè kúrò ní àdúgbò. mọ́mi wá láwọn ò lè kó ládùúgbò tí àwọn ń gbé ìpẹ́ yìí ni kẹ́ ẹ kú òfa wọn kí lẹ ṣe fara mọ́. àjọ fara mọ́ ti pẹ́ tó tán fi ní káwọn bọ̀ yìí even nǹkan ká tó débà mo ti sọ fún wọn pé sọ̀rọ̀ ilẹ̀ tó fẹ́ bá a lọ ni wọ́n ní kò ń sọ̀rọ̀ ilé. ẹ má dáhùn kò ní lọ o àìmọye ìgbà ni mo ti fún lówó ọkọ̀ tó lówó mi jẹ tí ò lọ o. mọ́mi ọtí láwọn máa ṣe ẹ lọ àbí ṣe ẹ lọ báyìí. ṣe rí gbogbo àtọ́ sọ pé mi lọ ẹ̀ mi ì tí ṣetán láti lọ ni torí pé mi ì tí mọ̀ pé ó yẹ kí lọ ṣe nǹkan tí màá fi gbàgbé wọn pátá. báyìí kọ́. even nǹkan tí mo fẹ́ lọ ṣe èyí ni mi bá lọ gbà èmi mò ń sọ fún wọn látara. ṣé wọn bá yín nǹkan dúdú nù. tí mi ti ẹ̀ fi ní rántí wọn máa forever. ó ní ká máa parọ́. èmi náà láìpẹ́ kó lè àgọ́ tí máa rẹ̀ tó lè bá mi ṣògùn sí tí mi fi ní rí mọ́ màá ní kó má mi ṣògùn sí. ìyẹn ọmọ yín náà. tọmọ ṣé òkè tó dìgbà tó bá pa mí ni kó lè àgọ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi tí a jọ máa lọ sóko ni mo máa sọ fún. ìṣẹ́jú kan ẹ dìde ìṣẹ́jú kan bó lẹ́yìn ṣe jẹ́ ẹ̀ka lẹ́jọ́ kó pàápàá ṣé n tí mọ́mí sọ náà ẹ̀yin náà fara mọ́. ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ àmín iléeṣẹ́ rédíò yóò ní dàrú àmín orúkọ mi ní Nasiru Adeleke lérí ọ̀rọ̀ Táyọ̀ ọ̀rọ̀ ẹ ti sú everybody gbogbo ẹbí pàápàá àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n torí mo sọ àwọn kan fún ní òní torí gbàtà ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lónìí ọ̀dọ̀ mi 5 minutes lájọ lò mo wá ní wọ́n mọ̀ bọ̀ wálé ọ̀dọ̀ mi la fi wá jọ sọ̀rọ̀ pé solution ni ká lọ fi àwọn Àmọ̀tẹ́kùn gbé ká mọ̀ gbé bọ̀ wá bí torí mo sọ fún yín kèsì ònìkan náà bí bá ṣe wúlò fún gbogbo wa náà gbogbo ògbà bí ó sì sọ pé òun fẹ́ lọ́nu tí ò ní lọ kódà mo ti sọ níta fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń bíbà yìí pé abùn aláàjì
ẹ ti á bùn wa. mo sọ pé àbùn aláàjì. ẹ lè bùn wa rò yọ ẹ ti á bùn wa báwọn. mo sọ fún Omíkúnlé mo ti sọ fún wa. àwọn ọmọ kéékèèké ni ara ipa àbùn aláàjì èsì bàbá àgbàlá pọ̀ mọ́mọ́tọ́. ṣé kì í mú nǹkan. kò í mú nǹkan tẹ́lẹ̀ ó ti mú nǹkan. sóye nọ́mbà 2 ni pé ẹjọ́ nítorí Ọlọ́run ó ti jí lóru tó jẹ́ pé ilé ẹ̀ ń tán sá lọ ni ẹ̀gbọ́n yìí tó ti mú sí bí pò wọ́n yọjú wọn méjèèjì. tó ní ìjà gbogbo ìjà bẹ́ẹ̀ kéèyàn mọ ilẹ̀ ìjà bẹ́ẹ̀ mọ ìyá tó bí lọ́mọ kó wá tó di pé yóò pa wọn tó láti náà ló máa sọ pé ẹ̀ka ètè kégbàjarè síta kó tó di pé ọmọ. ipò ló wà nù ọmọ yín. Number 5. Number 5 ni. tí òun lẹ bíláàsì fún bàbá yẹn. no ó lábùràbùrọ̀ yẹn wà ní Abẹ́òkúta tó ti ń ṣiṣẹ́. ní tí mo wá fẹ́ lálẹ́ ni pé kẹ́ ẹ jọ́ nítorí Ọlọ́run ẹ̀ ẹ̀pù wa lé lórí. irú ẹ̀pù wo. kó ṣe ìwé lọ́dọ̀ yín bí ó ṣe ní dààmú ìyá ẹ̀ mọ́. tí ó fi lọ́la lọ torí bó ṣe wà yìí kò iṣẹ́ kó sàbọ̀ mọ́. ìgbà tó ń tẹ́tì wọn èmi gangan mo dìídì bá wá iṣẹ́ tí mo pe kọ́sítọ́mà mi tó náà fẹ́ mọ iṣẹ́ búrẹ́dì padà ní Ìbàdàn mo pè wọ́n tán ní kó wá rìzúmù sẹ́nu iṣẹ́ Alhaji Adéowó nígbà tí mo pè wọ́n tán ní kó wá rìzúmù sẹ́nu iṣẹ́ ó ní ó ti súnmọ́ àdúgbò àwọn ojú ọmọ tí òun mo ní sádùúgbò tí wọ́n ń wọ̀ ládùúgbò ni ilé iṣẹ́ búrẹ́dì tó jẹ́ pé ẹlẹ́mọ̀ tẹ́ẹ̀bà fẹ́ jáde láàrin ọ̀sẹ̀ kan ibẹ̀ wà òkè ni mo bá wáṣẹ́ sí ọ̀lẹ ní dàlámù ọ̀lẹ onídàlámù mi ní tán yìí tó bá ti wá ṣe tó ṣe tán tí òṣùn jẹ tí ó jẹ yóò mọ tírẹ́tì wọn ni pé kán máa bọ̀ kò sí wàhálà kan mọ́ láti jẹ́ pé wọ́n tún 30,000 wọn ló tún kó. ọwọ́ 30,000 mọ́ mi nǹkan. ó tún kó 30,000. Mr. Tayo 30,000 mọ́ mi nǹkan. Ọlọ́run mo sọ fún yín pé mo lọ ṣèkọ́ sí mi fi lọ. ẹ súnmọ́ mi gbọ́n tẹ́ sọ. ok òun náà ni mo sọ fún yín pé mo lọ ṣèkọ́ sí mi fi ní rántí wọn mọ́. tẹ́ fi ní rántí wọn níbo ẹ ti lọ sí. Ìbàdàn yín náà ni. ẹ wẹ̀ ni àbí ẹ bí wẹ̀ ni àbí. èmi náà tí mo dìgbà tí n bá lọ. ẹ bá lọ gbà. kai. ma 27 years ó ti tójú bọ́ kódà mo tún sọ fún gan pé tí ó bá jẹ́ pé báyìí ni ibi tó ti ní ká kúrò òun. ṣé mo lè sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ ìṣẹ́jú kan ló kù báyìí. ṣe rí ọ̀rọ̀ tán sọ lórí rẹ̀ pé ọ̀lẹ ni. ọ̀la mi mọ̀ máa sọ pé kọ́ mọ́ máa sọ bẹ́ẹ̀ hùn. bẹ́ẹ̀ ni torí mi tẹ́ pè lọ́lẹ̀ yìí ìgbà tẹ́ tó jókòó yóò sì lè. ìyẹn mọ́ mi yín. fún bóyá bí almost 6-5 years tí mo sì jẹ́ yàrá gan-an gbogbo àdúgbò yẹn kò sẹ́ tó lè sọ pé mo wọnú ilé òun gba nǹkan 20 naira rí kò dẹ́ ẹ̀dẹ̀ rí mi kẹ́ sọ pé mọ̀ mú sí ilé pé dáàdì mú sí ilé tí kì bá ṣe pé bóyá láti bí i 3 years ago or 4 years ago tí èmi àtàwọn èèyàn lọ ní rapport tí mi dúró dáadáa. kí làwọn èèyàn ń ṣe tẹ́ ẹ̀ fi jọ ní rapport tí ẹ fi jẹ́ pé yẹn ló fa. ọ̀rọ̀ àwọn fífún yẹn ò yé mi gbogbo wọn. sẹ́ẹ̀jọ ṣiṣẹ́ kan tí ó bounce back ni. Alhaji iṣẹ́ ìyàwó ló fẹ́ máa ṣe ẹja là ń fúnra wa. Number 2 ni Alhaji sẹ́ǹdọ́ Ọlọ́run ní jó bàjẹ́ sẹ́ǹdọ́ ẹbí ní ìsìn pé iṣẹ́ wo ní í ṣe gangan báyìí. ó lóun ò ṣiṣẹ́. kì í wá sọ lẹ́ni òṣìṣẹ́ ṣé kì í sọ lẹ́ni òṣìṣẹ́ ẹ dá mi lóhùn. ibo mo ti dé láti ọ̀fíìsẹ́ǹtì ibo mo ti dé. ọ̀fíìsẹ́ǹtì wo ìjọ ò lè di travel. ó ti lóhùn ti lọ ṣiṣẹ́ tí òfin tóun fi ẹ wò ṣẹ́rí broda. ẹ wò kí lẹ fẹ́. nǹkan tí mo fẹ́ mo ti sọ ẹ. wípé ẹ fẹ́ kú òǹlé ẹ fẹ́ rántí ẹnìkan kan mọ́ ẹ fẹ́ máa lọ pátápátá àti bàbá àti ìyá àtẹbí. anybody gbogbo wọn ọkọ tí bá ti wà ń bẹ̀rẹ̀ sìn kò ní sí nítorí kó máa ṣẹlẹ̀ sí wọn mi òun. don't care. bọ̀ tí n bá wà pẹ̀lú wọn gbogbo nǹkan tí n bá ojú mi ò kí. ṣùgbọ́n ẹ gbọ́ gbogbo ayé ló ń gbọ́ yín o. àmú wọn náà. tẹ́ ẹ bá lọ ìyá ò ní kẹ́ ẹ má lọ báyìí àwọn bí ò ní kẹ́ ẹ má lọ. tẹ́ ẹ bá lè kó náà tí nǹkan tíyàn bá wà nílé tíyàn bá wà ní family house rẹ̀ àbí ìlú rẹ̀ tọrọ bá tí ì gbọ́ fún ìyẹn lè kó ń lù ú kó tún lẹ́yìn ó di láti lọ struggle fine ẹ fẹ́ lọ struggle náà ni ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹ má dáràn o tẹ bá lọ dáràn tẹ bá sọ pé ẹ ní ìyá yìí ẹ mọ̀ pé yóò ó yé yín. àjọ tí mo ti ń travel ẹ gbọ́ sọlọ́pàá wa lè yín. ìgbà tẹ bá sọ pé ẹ fẹ́ dìsóònù ara yín sìn ìyá lòun dìsóònù ọmọ lòun dìsóònù ìyá rẹ̀ tẹ bá lẹ dìsóònù ara yín báyìí ẹ mọ̀ pé tẹ bá lọ sí nǹkan kan kò sí ìyá ìlẹ́yìn yín báwọn. Ọlọ́run ìjà ṣe nǹkan kan. ẹ má ṣe ohun tí ò dáa o. Ọlọ́run tí ò já ṣe nǹkan kan látijọ́ kò ní já ṣe nǹkan kan. àmín. màmá sá. gbogbo ayé gan ti gbọ́ báyìí. ẹ wà bá a sọ fún pé. Mr. Tayo
ẹ lọ gbaṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ gbà. ẹ máa fún mi ní bí ọ̀sẹ̀ kan àbí méjì. irọ́ kò sí tó jọ. Alhaji tó bá ti kúrò ní ọ̀dọ̀ yín ni tó bá ti kúrò ní alẹ́ yìí mọ̀ ń bọ̀ tó bá ti kúrò ní alẹ́ yìí sẹ́yìn gbọ́ mo ti bá a di ogbẹ́rù rẹ̀ mo ti bá a di sínú báàgì kódà mo ti wò wípé táyà mi bá bá Alhaji pé àní mo fẹ́ bún Alhaji. ìgbàrú ẹ sì á fún wa ní mo fẹ́ bún Alhaji. ẹ máa gbọ́ ẹ bá a ṣiṣẹ́ ńlá ṣe pé kódà kó jẹ́ pé kò náà ni ó máa lọ ẹ bá owó mọ́tò 30,000 wà lọ́wọ́ ẹ̀. ó lóun ti lọ fi ṣiṣẹ́ tóun fẹ́ ṣe. ọ̀nẹ́ tán. kó ti gbogbo ẹ̀ lọ́gbà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀kọ́ lọ́gbà. ẹbí léèrè pẹ́tẹ́ ibi iṣẹ́ wo lọ lọ sí o. iṣẹ́ tó lóun ṣe ẹ̀ náà ṣàgbọ́. ká bá owó mọ́tò. ẹ bá owó mọ́tò. á tún wá bá wa. Mr. Tayo. ṣùgbọ́n Alhaji. wọ́n fún yín lówó mọ́tò. Alhaji. ẹ máa lè kó. Alhaji. ètò ẹ̀wà bá wa sọ fún ni pé tá a bá ti fún lówó mọ́tò tó ti lọ tá a bá tún padà kẹfìn rẹ̀ tó padà wá díwé kínní ẹ bá wa sọ fún un. sẹ́yìn ò gbọ́ ohun tó sọ ni ó lóun fẹ́ lọ gba iṣẹ́ tóun fi ní rántí gbogbo yín mọ́ tóun bá ti lọ gbà tóun bá ti lọ gbà ó máa bá yé ẹ lọ ẹ náà máa bá yé yín lọ. àdúrà wa gbà nù. Mr. Tayo ẹ lọ gbé ẹrù yín ẹ gbà ṣé tẹ́lẹ̀ fẹ́ lọ gbà ẹ lọ gbà wọ́n fún yín lówó mọ́tò ẹ máa bá láì fún yín lọ Ọlọ́run ó ṣamọ̀nà yín ẹ ti gbọ́. ẹ̀dínà ìfẹ́ sọ̀rọ̀. kò ní ẹ má tún sàn kankan mọ́ jàre. Mr. Tayo ẹ lọ gbẹ́rù yín ẹ lọ gbaṣẹ́ yẹn kẹlẹ̀ lọ gba owó mọ́tò ẹ máa lọ ẹ ti gbọ́ ẹ má Ìbàdàn ẹ má èmi gan láìkì yín ó dàbọ̀.